ẹ̀yin ará mi bá mi ká lọ mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni tó bá ní kòkòrò inú ẹ̀jẹ̀ tó bá lè gbìyànjú kòkòrò inú ẹ̀jẹ̀ yìí wò ó dúpẹ́ ó sì ní gbúrò rẹ̀ mọ́ láéláé àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ tí ń dọ̀ ọ́ láàmú yẹn tó bá lè gbìyànjú rẹ̀ wò kò ní dọ̀ ọ́ láàmú mọ́ ó sì dúpẹ́ àmọ́ kọ́kọ́ bá ń share rẹ̀ fún èèyàn ogún náà. Ẹ follow wa lórí TikTok wa Àṣírí Ọjọ́bí Solution TV, lórí Instagram wa Àṣírí Ọjọ́bí Solution TV, ẹ subscribe sórí YouTube wa Àṣírí Ọjọ́bí Solution TV, ẹ tún bá watch àwọn fídíò tá a ti ṣe lọ́nbẹ̀. Bó ló ti ṣe nǹkan mẹ́ta péré ni ọlọ wá nǹkan mẹ́ta péré kò ná ju nǹkan mẹ́ta péré lọ ṣe fúnra rẹ̀ nǹkan mẹ́ta péré pẹ̀lú ògùn Ọlọ́run ó ní àgbo tó bá lè ṣe ó dúpẹ́ fọ́lọ́run ó ní dúró rẹ̀ mọ́nú ayé rẹ̀ àmọ́ bá mi share rẹ̀ yóò dáhùn fún ọ. Naam, kí ni ọlọ wá lọ bá mi wá èpo ọ̀gàn ó tó bá ti dọ́dọ̀ àwọn tí wọ́n ń tà lọ sọ́dọ̀ wọn pọ̀ fẹ́ ra èpo ọ̀gàn ó wá lọ bá mi ra ẹ̀rù alámọ́ bó lọ ti wá tó ọ wà lọ wá àlùbọ́sà eléwé náà sí àlùbọ́sà eléwé ó yàtọ̀ àti àlùbọ́sà tá ń jẹ ò torí èrò mi ò dá mọ̀ àlùbọ́sà eléwé ó yàtọ̀ sí àlùbọ́sà tá ń jẹ èpo ọ̀gàn ó ẹ̀rù alámọ́ àlùbọ́sà eléwé mẹ́tẹ̀ẹ̀ta ni ọ lọ bá mi wá ó ń ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ Ọlọ́run sì fi àlùbáríkà sí púpọ̀ Ọlọ́run dájú jùlọ àní kò sí tí ò ní wòsàn ikú nìkan ni ò ní wòsàn. Náà bó ló ti wá ṣe bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù alámọ̀ yìí kó sínú ike tó wá fẹ́ fi ṣe rọ́ sínú ike oníkó tẹ́lẹ̀ bẹ̀ tó bá ti tẹ́lẹ̀ bẹ̀ ọ wà rọ omi lé lórí tó bá ti rọ omi lé lórí bá mi share rẹ̀ nọ́mbà mi ò yí padà 07033349598 tó bá ti da ẹ̀rù alámọ̀ lé lórí wá bá mi kó àlùbọ́sà eléwé kó lé lórí wá kó èpo ọ̀gàn ó wá kó lé lórí ní oṣù kẹta ẹ̀rù alámọ̀ ni ó tẹ́lẹ̀ àlùbọ́sà eléwé ó tẹ̀lé lórí èpo ọ̀gàn ni ó wà sí kẹta ọ wà rọ omi nì tí ó kún òdìmọ̀ bá ṣe wọ́ ni o bá ṣe fẹ́ kó pọ̀ tó wà rọ kókún tó bá sì wọ́ o lè turn rẹ̀ into powder torí powder rẹ̀ làwa ní fáwọn tó bá sọ pé àwọn ní díẹ̀ powder rẹ̀ lání tó bá ti wá turn into powder wọ́n fẹ́ kó gbóná lò ó tó bá sì wọ́ ọ lè dà sínú àdí ẹ̀yẹn ni kìí sàdí ẹ̀kọ́ o wàá máa mu síbí méjìlá lálẹ́ èyí tó wá jẹ́ àgbo yìí tó bá rọ̀ lọ́rùn bó lọ ti ṣe after 3 days 72 hours ọmọ mú láàárọ̀ ọmọ mú lálẹ́ bó bá ṣe wá rọ̀ lọ́rùn ni o bó ló ṣe máa bó ní size mo lè fún ọ lọ wá size 5 kọ́fà 5 litres yẹn size ẹ̀ méjì ti tó máa mu mẹ́rin rẹ̀ láàárọ̀ mẹ́rin rẹ̀ lálẹ́ mẹ́rin rẹ̀ láàárọ̀ mẹ́rin kọ́fà yẹn láàárọ̀ mẹ́rin lálẹ́ mẹ́rin láàárọ̀ mẹ́rin lálẹ́ pẹ̀lú ògo Ọlọ́run inshallah gbogbo tí jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nínú ayé rẹ̀ á fò lọ dànù ó yà dànù ó bì dànù. Assalamu alaikum.